nítorí tó lóun ọ̀fẹ́ mọ́ ìyàwó lẹ́gàn dákú gbọ̀ngàn nílé ẹjọ́ nílùú Ìlọrin ni wọ́n bá ń rọ́ mi lé lórí. ṣe ni ọ̀rọ̀ di bó lọ yàgò lọ́nà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí nílé ẹjọ́ kọ̀kọ̀kọ̀ kan nílùú Ìlọrin tí ṣe olú ìpínlẹ̀ Kwara lásìkò tí abilékọ Múníkàtì tó ṣe bẹ́ẹ̀ tó dákú táwọn èèyàn sì rọ omi lé lórí látàrí pé ọkọ rẹ̀ ní kí ilé ẹjọ́ kó tú ìgbéyàwó àwọn ká. ṣe ni ọ̀rọ̀ di wòmíwọ̀ táwọn èèyàn sì wòra wọn báwo ni àwọn kan sáré gbé omi ní kẹ̀tíkẹ̀tí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ yìí nílé ẹjọ́ kọ̀kọ̀kọ̀ kan tó wà nílùú Ìlọrin tí ṣe olúlu ìpínlẹ̀ Kwara lásìkò tí àwọn tọkọtaya kan abilékọ Múníkàt Yusufu àti Abdulgani tí wọ́n wọ́ra wọn lọ sí iwájú ilé ẹjọ́ Tóyìn Àlùkò tí wọ́n sì ní ó tú ìgbéyàwó àwọn ká ní kíákíá látàrí pé kò sífẹ̀ẹ́ mọ́. nígbà tí ọkọ ìyàwó Abdulgani tí ń sọ̀rọ̀ ó ní adájọ́ jọ̀ọ́ jàre wẹ́kẹ́ tú ìgbéyàwó ká láàrin èmi àti aya mi Múníkàtì nítorí pé kò sí ìfẹ́ mọ́ rárá. báyìí ni ìyàwó náà sọ̀rọ̀ ó ní adájọ́ ẹ bá ń bí ọkọ mi nítorí pé ọmọ 6 ni mo ti bí fún un kò sí tí wọ́n fẹ́ kó àwọn ọmọ yìí kò sí tí wọ́n fẹ́ kó wọn lọ o ẹ jọ̀ọ́ jàre mo sì nífẹ̀ẹ́ ọkọ mi ẹ má tú wa ká. ṣùgbọ́n ṣá o ṣe ni Abdulgani ìtọ́jú ọkọ ìyàwó ọ̀tá kú wọn lé ó ní adájọ́ ẹ tú wa ká dandan ni. báyìí ni Múníkàtì ọ̀rọ̀ rìn jáde kúrò nínú yàrá ilé ẹjọ́ tó sì bọ́ sí àyíká ilé ẹjọ́. báyìí ló ṣubú lulẹ̀ o tó sì dákú. àwọn tó jẹ́ òṣìṣẹ́ ilé ẹjọ́ wọ́n sáré gbé omi wọ́n rọ́ mi lé lórí ní ọba yájú padà. ní kété tó yájú tán ni adájọ́ bá sọ fún pé Múníkàtì nítorí lè ṣe ni pé gbọ́nà bí ìjà náà yóò ṣe parí láàrin ìwọ àti ọkọ rẹ Abdulgani yìí. báyìí ni onídàájọ́ Tóyìn Àlùkò ló bá sún ìgbẹ́jọ́ mi sí ọjọ́ 10 oṣù kejìlá ọdún 2025 táwa yìí. ó ní kó tó di ìgbà náà kẹ́rin pé ẹ ti ṣe àtúnṣe láàrin ara yín bẹ́ẹ̀ bá ṣe àtúnṣe èmi ó ṣe kí ni ìtúgbéyàwó náà ká ìtúká ní kíákíá ni. ẹ ṣe sọ́yìn darapọ̀ mọ́ Àtótó Arére online TV ojú tàbí wò wá kò ní di ohun tẹ́ ẹ̀ mọ̀ náwó sí.